alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo wa ní gbogbo ayé ibi tí a bá wà. Ọlọ́run bá yóò kún gbogbo wa, Ọlọ́run bá kún yín dára láàmú. Ẹ dákun ní kánmọ́nkóbó. Mo fẹ́ direct fídíò mi yìí. Mo sì ní kọjá ní kí mo fẹ́ bá wí ju the likes of Prof.Akintola tó jẹ́ olórí àwọn Muric. Mo fẹ́ direct sí. The other time tí mo sọ̀rọ̀ nípa Muric, mo rí one or two people tí wọ́n pè mí tí wọ́n sọ pé tá bá fẹ́ sọ̀rọ̀ ká má sọ pé Muric generally, ní pé tá bá fẹ́ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa Akintola gangan fúnra ara rẹ̀ prof, ní pé àwọn nǹkan míì tí wọ́n ń ṣe gan jẹ́ bànújẹ́ ọkàn fáwọn. Ṣùgbọ́n tá bá ti wá ní Muric, a kó gbogbo rẹ̀ pọ̀ ni. So èmi náà wá fọ́ sí rẹ̀, àdẹjọ́ sọ̀rọ̀ pọ̀lọpọ̀lọpọ̀, ó padà jọ yíra wa. Mo fẹ́ kọ́kọ́ bí Professor Muric, ó dá pé àwọn prof ni wọ́n. Kí ni wọ́n kan tán pè ní àbòsí náà? And kí ni nǹkan tán pè ní fanatism? Ṣé rí gbogbo nǹkan tí prof ń ṣe yìí nìsín? Ó fi hàn wípé oníjàgídíjàgan ẹ̀sìn ni wọ́n. Ó fi hàn wípé níbi ìbàjẹ́ náà tí ń jẹ, níbi ká dá wàhálà alẹ̀ káàkiri, ibẹ̀ náà tí ń jẹ. Just like I rightly said wípé èmi yìí ti tẹ̀lé convoy wọn rí ní Èkó lórí pé a fẹ́ ìdájọ́ òdodo àti wọ́n sì ń yan àwọn èèyàn ṣiṣẹ́ ní Èkó. Ká fi jọ lọ nígbà náà. Kìí ṣe pé wọ́n fún mi ní kọ́bọ̀ o, owó mi ni mo fi ń ra àwọn nǹkan tí mo lò, bottle water ní nǹkan kan ní mineral ní gbogbo tá ní à ṣe. We're doing it for Islam. But along the line, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa study Professor Akintola pẹ̀lú wọ́n ṣe ń ṣe pẹ̀lú Muric, mo wá discover pé wọ́n ń lo àwọn èèyàn fi ṣayé ni. So gbogbo nǹkan tí láwọn ń sọ yẹn, wọn ò ní the real Islamic ideology nínú ọpọlọ wọn. Kódà kó ṣe wípé Mecca náà bí wọn sí, Medina náà ti kéwú. Ìyẹn ò mean kán bí ní sí Mecca, ká dàgbà sí Medina. Ìyẹn ò mean wípé ká ní àgbọ́yé ẹ̀sìn. Like somebody used to tell me, bàbá tí ń sọ̀rọ̀ tọrọ mọ́ kan wípé a ti ní àwọn professors wípé professors ni wọ́n on Islamic religion tó jẹ́ pé wọn kì í ṣe Mùsùlùmí. Bẹ́ẹ̀ la rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọn ò kí kódà wọn ò tiẹ̀ kéwú rí. Tó jẹ́ pé wọn ò kéwú rí. Ọlọ́run lò wọ́n padà gba Islam. Wọ́n tà ti bẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ̀ tí Islam jẹ́. Torí pé wọ́n ń rí àríkọ́ṣe dáadáa lára Islam ni. Irú nǹkan tí prof ń ṣe yìí, ó tó kéèyàn fọwọ́ bojú. Wàláhì, ẹni tó bá súnmọ́ wọn dáadáa kó bá wọn fọwọ́ bojú. Àníṣe tí nǹkan máa ń ṣẹlẹ̀, ẹ jáde, ẹ wádìí, kẹ́ ẹ dé ètò. Bó bá tiẹ̀ ṣe pé ní Bíbélì ni ẹ wádìí ohun gbogbo dájú, kẹ́ ẹ sì dé ètò bá jòdòdó rẹ̀ kẹ́ ẹ dì mú. Ṣé tá bá sọ pé ẹ fẹ́ dá wàhálà alẹ̀ fún wa ní ilẹ̀ Ogbomoso, kó fi spread káàkiri, tá bá sọ bẹ́ẹ̀ ní ìsìn ló pàtí kọjá ìwà o. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Ẹni kí wọ́n mú ààfin Ogbomoso, kán mú ààfin kábíyèsí, kí wọ́n sọ di mọ́sálásí. Ẹ̀yin ṣe tán láti pé kẹ́ ẹ kó àwọn òṣìṣẹ́ wá sí Ogbomoso in the next 30 days. Is it not an insult? I'm very, 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 very sorry to tell you that you are a disgrace to Muslims. Ọ̀rọ̀ ẹnu yín sọ̀rọ̀ Mùsùlùmí. Ṣé tí Islam kọ́ wa lẹ́ ń ṣe yìí? No, sincerely speaking, ṣé tí Islam ẹ̀yin yòókù tẹ́ máa ń pè mí pé ẹ dákun ẹ mọ́rọ̀ kó lórí ọ̀rọ̀ Muric, ìrò pé ń pè é láti sọ fún un. Ṣé nǹkan tí Islam kọ́ wa nù? Àbí sọ pé ìyá òun, bàbá òun, bàbá tó bí bàbá òun àti ìpele wọn pátápátá wọ́n ṣe bẹ̀rẹ̀, Islam náà fi bẹ̀rẹ̀. Àbí àti ìyá àti bàbá ìpele wọn pátápátá Islam náà fi bẹ̀rẹ̀.
ẹ̀yin ṣe máa ń fẹ́ máa ń lérò pé bóyá ẹ gbọ́n ju gbogbo èèyàn lọ. Not everybody is daft. There are some people that according to them, they go to school. But school passed through them. They did not pass through the school. Ilé ìwé fi wọ́n kọ́ ọgbọ́n, ó ń lò wọ́n láti fi kọ́ àwọn kan lọ́gbọ́n ni. Kì í pé wọ́n kọ́ ọgbọ́n ní ilé ìwé láti fi kọ́ àwọn tí ò bá yé. Irú rẹ̀ ní ti prof yìí. Let's assume, let us play a devil advocate. Prof, ẹ kọ́ àwọn òṣìṣẹ́ yẹn wá kán mọ̀ bọ̀ wá s'Ogbomoso kán wá wó ààfin kan sọ di mọ́sálásí ká convert ẹ̀ sí mosque. Kábíyèsí mọ̀ kò sùúrù o. Wàláhì orúmọ gẹ́gẹ́ kò kò sùúrù. Orúmọ gẹ́gẹ́ ó kò sùúrù. It's enough to charge you to court. Even as ọmọ ìlú Ogbomoso. It's enough like even Islamically to help our leaders. Gbogbo ẹ̀yin leaders ẹ mọ̀ pé wá ṣe meeting ẹ wá ṣe. Ẹ ò tí ì rí nǹkan kan tó ti wrong pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ẹ ò tí ì rí nǹkan kan tó ti wrong pẹ̀lú ọ̀rọ̀ yìí. We don't want to go back. We don't want to reverse back. If I have the time, máa gbé jáde fún yín, máa kà jáde fún yín tí ẹ ó rí mo ti sọ́rí wípé ìkan náà inú àwo kan náà láti jẹun. Tásìkò òun bá tó ẹni tí ó lọ kírun rẹ̀ tí ó lọ sí church ó lọ church ẹni tó fẹ́ lọ rí ṣe ìṣẹ̀ṣe tiẹ̀ yóò lọ rí ṣe. Ẹ béèrè wípé kọ́kọ́ bíra rẹ̀ léèrè pé kí ni wọ́n ń pè ní Akintola. Káàkọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ olóòṣà ní nínú ilé yín. Ilé olóòṣà ló ti jáde. Tí bàbá rẹ̀ ò bá jẹ́ babaláwo, táwọn ìran yín ò bá jẹ́ babaláwo, àwọn ìran yín ó sì jẹ́ ọlọ́dẹ. Ṣùgbọ́n most especially àwọn akin olóòṣà ni wọ́n. Àwọn tó lóòṣà ni tán ń bọ̀ tán ti so òòṣà dáadáa. Akin rest ó tó là ní o. Pé òòṣà yín gan lásán ó tó là yín. Akintola ó tó ọ̀la. Olóòṣà ni kò jẹ́ dandan kó ṣe. Ó wù ẹ́ ló gba Islam. Wọn ò lọ aago rẹ̀ pé dandan. Even Ọlọ́run bá gan sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí ẹni láti wí. Ó kù sọ́wọ́ èmi Ọlọ́run láti fún nítọ̀ ọmọ náà. Àmọ́ nínú nǹkan tí mo fi ròyìn wa Ànábì jù tọ́lọ́run bá sì fi ròyìn Ànábì jù ìní ìwà kò sí lọ́wọ́ yín. While you are still talking màá tẹ̀ wá táìmù wá s'Ogbomoso lórí eléyìí wọ́n ti yá òpùrọ́. You are not supposed to be a leader. Ṣé bá tún ṣe lólóhùn wa mo fẹ́ wá s'Ogbomoso lórí ọ̀rọ̀ tẹ́lẹ̀ tán sọ yìí mò ń bọ̀ wá s'Ogbomoso láti wá wádìí nǹkan tó wà nílẹ̀. Ó mọ̀ wá o, a ò rí ẹ o, till date òpùrọ́ ni ẹ, alábòsí ni ẹ, adàlúrú ni ẹ. That is it. You said it is your word. Aside from phone call, tí ẹ máa kọ́lẹ̀ tó type jáde tó rò ń wá followership, ẹ̀ ń wá network kálẹ̀ káàkiri. Ẹ wá ní tá bá fún wọn ní 30 days, ìwà deploy àwọn tó ń wà wó bẹ̀yẹn. Ṣé ẹ mọ̀ pé mo sọ kíní kan jáde nínú fídíò tí mo ṣe, the last video tí mo ṣe jáde. Mo ní gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àwọn kan ni wọ́n sọ̀rọ̀ o. Irinṣẹ́ àwọn Fúlàní jihadist ni o. Ibi tí wọ́n ti ń jẹ nìyẹn. Gbogbo wọn kidnap àwọn èèyàn, wọ́n gba 40 million, wọ́n gba 300 million, wọ́n gba báńkì ibo ni wọ́n kó lọ. Gbogbo àwọn tí wọ́n máa ń nárú owó wọn nínàkúnà yìí ẹ lọ rí bí wọ́n léèrè báwo náà ti ṣe rí lẹ́ẹ̀kan lọ rí mọ́ discover pé àwọn tí wọ́n rówó nàkúnà lójú ọ̀nà títẹ̀sìn padà discover pé wọ́n ń fi ẹ̀sìn wọ́n fi ń jẹun ni wọ́n fi ń ṣàkóbá fún ìlú ni.
Akintola also, because that is what your people said I should be calling you. When I have been called upon, that I should not even attach your name to Muric. You know why sọ pé Muric báyìí máa mú orí fún àwọn nítorí pé gbogbo àwọn ni mo kó pọ̀ àwọn ò sì lọ́wọ́ lórí nǹkan tó ń ṣe. Okay o, for your information, ibi tí mọ́sálásí yẹn wà yẹn ilẹ̀ àfin ni, mọ́sálásí àfin ni. Ọjà tó wà ń bẹ̀ ọjà ọba ni. Ìyẹn tó ń kọ́. What do you have to say? What did you really have to say? We live in harmony l'Ogbomoso. Tán fi kó ọjà yẹn kúrò. Tán fi padà sọ di mọ́sálásí fully. Tán fi sọ di ilẹ̀ mọ́sálásí fully. Even bàbá àná nígbà tó sọ pé wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ ṣe complex nǹkankan àwọn mùsùlùmí dìde against wọn. Àwọn omi nínú àwọn tán dìde nígbà náà tó yẹ pé àwọn náà lead kíní ẹni ìsìn omi inú wọn ti jọba ní ìsìn ní ààyè ibi tọ́lọ́wọ́ bá jogún fún wọn. But torí àlàáfíà tó wà àjókòó ó padà yé gbogbo wa. Wọ́n fi gbogbo ayé lẹ̀ wọ́n fi gbogbo ẹlẹ̀ fún mọ́sálásí pé kọ́mọ kírun níbẹ̀. Ilẹ̀ ọba ni. Tó bá jẹ́ fẹ́ ṣe propaganda tó maybe o fẹ́ propagate Islam, why not start from your area? Start from your area now. Agboolé bí tẹ́ jáde ṣe gbogbo yín ni mùsùlùmí ni. Ìlú tó ti jáde ṣe gbogbo wọn ni mùsùlùmí ni. Why not set up that record? Put it in the Guinness Book of Record wípé èmi o Akintola ọmọ olóòṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó padà gba ìsìláàmù tíran mi gba ìsìláàmù àwa ti wá ṣiṣẹ́ ní ìṣẹ́ àwa ti wá ṣe pé gbogbo onúlé wa ti mùsùlùmí lẹ́yìn ìgbà tí gbogbo onúlé wa di mùsùlùmí gbogbo àdúgbò wa di mùsùlùmí àwa sọ gbogbo olú wa di mùsùlùmí tọba tó joyè ti joyè. Oníṣẹ́ ṣe ń wájú náà parí ti ìlú yín náà kò dìgbà tó bá wá sí Ogbomoso tó wá fi wá dá wàhálà lẹ̀. Ẹ̀yin tẹ́ ń gbọ́ ti tẹnu rẹ̀ tẹ́rù pé wọ́n kọ́ yín sí nǹkan dáadáa. Ṣé rí ìwọ̀nba ni tàwọn tó wà lẹ́yìn odi yẹn o. Ṣé gbogbo àwọn tó wà lẹ́yìn odi yẹn wàláhì tàláhì iṣẹ́ owó ni wọ́n ń ṣe. Ṣé lẹ́yìn tẹ́ wà ń lé òkú bí tẹ́ fẹ́ fojú sí nígbà tí àlọ́ bá lọ tábọ̀ bá wá bọ̀. That is why we are just taking it very lightly and softly with each and every one of us. Mo wo kíní kan wo lálẹ́ àná. In one of those things I've been watching online. Ọmọkùnrin kan kọrin àfin báyìí. Mo rẹ́ ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀. Ẹ̀kọ́ tí mo kọ́ nínú rẹ̀ yẹ kí n sọ fún wa. We should be very careful. Gbogbo ẹni tẹ́ ń pariwo níta. Gbogbo ẹni tẹ́ ń pariwo nínú ilé. We should be very careful with Ogbomoso. We should be very careful. Tí ẹ bá tari Ogbomoso kan ògiri wàláhì tàláhì, it will not be like this. It will not be like this. There won't be any hiding space for anybody. Nígbà tó bá délé, the least person tẹ́ rò pé kò lè sọ̀rọ̀ yóò sọ̀rọ̀. Àwọn ọmọ wọn àkànbẹ tán pè ní. Ọlọ́run bá kó tó bọ̀ bá ṣe dáadáa fún wọn kó bá ṣe àlékún àlàáfíà fún wọn. She's aged. Àwọn tó ti wá dáadáa fún Ogbomoso tó ti wá dáadáa fún Ogbomoso tó ti wá láti gbọ́ ọmọdé wọn tó fi lọ ilé ọkọ tó ti bí wọn wọ́n tún dàgbà wọ́n tún gbó ọ̀rọ̀ Ogbomoso ó sì tún múmú láyà wọn. Èmi pẹ̀lú wọn jọ ń sọ̀rọ̀ láti UK wọ́n dẹ̀ ń sunkún lórí fóònù lórí ibi tá a bára wa l'Ogbomoso. Lórí ibi tá a bára wa l'Ogbomoso. Ẹ̀yin tẹ́ wà lóde kan dára ńlá mú ni o lónìí tí Yunus bá lọ wàláì I will be the first person tó yẹ pé màá mọ̀ pé ilé àwọn tí wọn ò ṣe tìlú kí wọ́n ṣe sàlámù àlékún ìkan náà ni wa yàtọ̀ sáwọn tó bá jájèjì láàrin wa tó rájèjì ń bẹ láàrin wa tó pé wọ́n sọmọ onílù tó wọ́n dà lúlù wàláì tàláì sọ ibi láìlẹ̀ wa tó bá ti mọ̀ pé ọmọ Ogbomoso ni tó mọ̀ pé wà níbi kí ìlú ó dàrú tọ́lọ̀ wá da ìlú mọ́ lọ́wọ́ tí ó dàrú wàláì tàláì mọ́ wà nínú àwọn tó máa sọ̀rọ̀ sí ọba ìpè sàlámù àlékún tó máa kẹ́ mo fà Nábì Muhammad sallallahu alaihi wasallam mo fi búra kí la fẹ́ gain níbi kádà wà lálẹ́ fúnra wa kí la ń gain. Prof.Akintola, the most
profitable venture you can go into that doesn't need financial involvement and is very, very profitable is for one to mind one's business. The most profitable venture that is so profitable that you don't need finance, you don't need money to do it. And it's very, very profitable, very wide one. It's for one to mind his or her own business. Ọ̀nà ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ wá fún yàn tó pọ̀ tó yẹ pé ọ̀rọ̀ ó fi pọ̀ lọ́wọ́ èèyàn, ọ̀rọ̀ tí ò ní tán mọ́, tí kò nídìí pé èèyàn náwó sí láti pé kó tún fi mú owó wọlé, tí ó jẹ́ ọ̀rọ̀ àjẹǹjẹ tán, tó jẹ́ oore èrè ń jẹ tó wà lórí rẹ̀ ní kéèyàn dojú kọ nǹkan tó bá jẹ́ nǹkan tó ń bá mọ̀ tó jẹ́ tiẹ̀. Kéèyàn má ṣe àtojúràn. Ẹ má ṣe àtojúràn. Mo promise ẹ̀yin yẹn wa. Ó lè take jọ́ méjì, ó lè take jọ́ mẹ́ta, but pẹ̀lú ògo Ọlọ́run ọba, mo ń bẹ Ọlọ́run ọba rẹ̀ kó fún mi lókun àtagbára. Torí commitments ti pọ̀ fún mi. I will be traveling here and there. Ọjọ́ méjì nísìn, I will not be around. And it's not for pleasure. I'm going for my own business trip. Irọ́ nípa àbí mo bá dọ̀ mo á tún ṣe fídíò kẹrin tí mo bá wà ńbẹ̀. Torí tẹ̀ ń wí náà nìyẹn, ẹgbẹ́ mi ò ní kankan tí mo ṣe. When I go to the concluding part of the business, I will go there. If the business náà wọ́n ti gbé mi jọ sí náà gbé mi, there's a pé mo mọ̀ ọtí. I will still go for another one. I'm going for another trip. No bá débẹ̀, ìlú bí tí wọ́n bá wà, àwọn aráàlú yẹn máa tún gbé wọn kẹ́ mọ́ wò wọ́n. I can't tell you the day, but I will be. Bá pẹ́ ilẹ̀ fẹ́ mọ̀. So that is the only thing that is going to take my time. Láti pé kí n compile àwọn nǹkan tí mo fẹ́ compile jọ fún gbogbo ẹ̀yin èèyàn wa. Láti pé kẹ́ ẹ ní lọ́wọ́ kẹ́ ẹ káàkiri. Ẹ máa gbọ́ o, ẹ kọ sílẹ̀ o. Ibi tí mo kọ sí ni mo gbàgbé ibi tí mo fi sí. Àkọ́kọ́ ni pé petition tí mo kọ sí ọ̀dọ̀ àwọn àyímọ̀. No, ìwé àkọ́kọ́ tí mo kọ sí Imam in Council. Ìwé kejì tí mo kọ sí Imam in Council. Petition tí mo kọ sí àyímọ̀. Recommendation mi, suggestion mi tí mo ṣe nínú rẹ̀. Invitation letter tẹ́ fi invite mi lọ sí police station ní alákọ̀ọ́kọ́ pẹ̀lú gbogbo àwọn àyímọ̀. Pé irọ́ ló ń pa ẹ ò rí. Recommendations tí àyímọ̀ tí wọ́n gbé jáde tó gbé lọ fún Ṣọ̀ún in Council nígbà náà torí àwọn ní kábíyèsí nígbà náà tí wọ́n gbé lọ. Decision tí Ṣọ̀ún in Council tí wọ́n take documented. Ìwé tí Yunusa tó fi kọ́kọ́ pe Ṣọ̀ún in Council lẹ́jọ́, letter of apology lẹ́yìn ìgbà tó withdraw case yẹn kúrò ní court. Mo rò pé ń tẹ̀lé mi ká lọ. Letter tí Ayélára ti fi kọ́kọ́ kọ̀wé àkọ́kọ́ wípé ọmọ yìí ò kí ń sọmọ inú ilé àwọn sẹ́yìn bó ti ń di mẹ́wàá tí mo ṣe sọ fún yìí àwọn kan mẹ́jọ pé tó bí mẹ́rin, ìwé ẹyọ kan bí irú ti tọ̀dọ̀ ti tèmi 10-20 pages ni. Or so, no, 12 pages ni. Ìyókù máa ṣe lẹ́sẹẹsẹ, máa ṣe ní PDF. Bó ṣe tẹ̀lé àwọn. Then letter tí mo kọ pẹ̀lú àwọn group mi, Ogbomoso Muslim Justice Forum, nígbà tó rí pé mo form group tí mo kọ wípé àwọn ò fi agbára gba mọ́sálásí o, nǹkan tó bá fẹ́ dà ní ó dà nígbà náà. Nígbà náà ló sọ pé mi ò gbọdọ̀ wọ̀lú mọ́, wọ́n ń pè mí lórí fóònù tó ń threaten mi. Wọ́n ṣe ń threaten àwọn ìyàwó mi, náà ń threaten gbogbo, náà ń threaten ọmọ mi nígbà náà. Tẹ́ bá mi lẹ́rù pé kí n mọ́ wọ̀lú mọ́, ni mo fi wọ̀lú wá náà fi lọ rí fi màndírì pàdé mi, ni mo fi mú ti lẹ́tà yẹn làwa fi jó lọ sí ààfin. Tá fi lọ rí fún wọn ní ìwé láàfin. Fídíò gbà tá fi mú lọ àti àwọn ọ̀rọ̀ tí àwọn olóyè tá bá lórí ìjókòó ìmọ̀ràn tán fún gbogbo wa pé ọmọ onílùú ní ẹ gbọ́dọ̀ jókòó bàjẹ́. Ẹ lọ ṣe sùúrù dìgbà tá bá fi ní kábíyèsí.
ìlà déhùn tí Yunusa sọ pé pẹ̀lú kábíyèsí jọ ní o torí ọmọ yẹn wọ́n bí sínú rọ́ ni gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ báyìí rọ́ ni èyí tí mo sọ nóòtù mọ́ múnú bí yín àwọn bàbá ń bẹ láyé wọn tí kú àdéhùn tó ṣe fún wa ní pé ń tẹ́ mú wáyìí àwọn ògùn fún kábíyèsí tí kábíyèsí bá ti dé wọ́n bá wá rí rẹ̀ sí wọ́n bá ṣe nǹkan sí torí pé àwọn náà ti take a decision kan tí àwọn alágbára ìlú sọ fún wọn pé mọ́ ṣe bẹ́ẹ̀ báyìí ní kẹjẹ ká ṣe tí àwọn bàbá tán wà ní ìcháàjì ńgbà náà tán ṣe sùúrù wípé kọ́mọ́dà mẹ́rin pé torí pé àwọn jẹ́ Christian ni àwọn fẹ́ bà ìsìláàmù jẹ́ wọ́n bá fi ṣe sùúrù bàtà kọ lẹ́tà yẹn wọ́n ní ká ṣe sùúrù wàláhì lẹ́tà tá a kọ yẹn ń bẹ lọ́dọ̀ commissioner of police ń sì ń bẹ ní governor's office ó ń bẹ ní area 11 lọ́ṣogbo as spread a special adviser to governor on religious matter nǹkan kan gbogbo ẹ̀ bá ṣe spread ẹ̀ ní tí mo ṣe tá a ṣe ìwé yẹn tá a spread ẹ̀ nítorí pé kì í ṣe pa fẹ́ dájà lẹ̀ ìbá wà nǹkan ṣe tí nǹkan sí wọn ní ká jẹ́ kí kábíyèsí òde a ṣe sùúrù nígbà tí kábíyèsí dé ní ọjọ́ tí a lọ sí ààfin àwa márùn tá a lọ sí ààfin láti lọ rí show solidarity wa fún kábíyèsí pé àwa wà pẹ̀lú kábíyèsí tí àwa márùn tá a lọ obìnrin kan bẹ láàrin wa àwọn ọkùnrin mẹ́rin being the first time tí màá rí kábíyèsí ní kábíyèsí sọ pé ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wáyé ti kú ò ní bẹ́ẹ̀ ti ṣe pé torí bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìlànà yìí Yunusa ti pè mí lẹ́jọ́ lọ sí kóòtù ìwé kóòtù ń bẹ lọ́wọ́ kí láwọn fẹ́ sọ àwọn ò lè sọ nǹkan kan lórí rẹ̀ ìwé tí kọ́mítì tí kábíyèsí kọ́kọ́ set up tí bàbá wa abẹ́ṣẹ̀ tẹ́ pàmò náà chíà rẹ̀ recommendation àwọn abẹ́ṣẹ̀ ẹ ó rí gẹ́gẹ́ bí nǹkan ẹ̀yin náà wá dúró àwọn òwe tí mo sọ fún yìí it's going to take me time láti kò lóde ẹjọ́ àmọ́ I'm promising fáwọn tí mo ti ní nọ́mbà wọn lọ́wọ́ tí mo ti ń fáwọn láwọn òwe kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ I will still go back to give you more. I am only begging you torí Ọlọ́run wọ́n bá ti send àwọn òwe sí yín ẹ bá wa spread ẹ̀ káàkiri káyé kórì kálíbà àmọ̀ wípé ṣé àwọn náà ń kógun jara wọn ní àbí Zubairu lọ́ba níkà mo ti di nightmare fún yín mo ṣe rẹ́rìn ní ìsọ̀ ọkàn wọn ti bàjẹ́ inú wọn ní dùn mo ti di nightmare fún yín ẹ bá gbọ́ lọ́ba wọn ò ní ti bá délẹ̀ báyìí tó mi inú wọn ti fi so sára wọn bá ti sọ̀rọ̀ ní ìsìn gbogbo wọn bọ̀ sórí YouTube ní bábábábábábá torí ibi tó ti jẹun nìyẹn ní ti mọ̀ pé sẹ́tìrí kìíní mi ó meet up owó wọn kò meet up owó wọn rò ó tí wọ́n gbà lórí ẹ̀ ẹ̀rì wọn mọ̀ pariwo ní ẹ̀dá pé ẹ bá wa share rẹ̀ ẹ bá wa like ẹ bá wa make comment ẹ bá wa share rẹ̀ ẹ bá wa like ẹ bá wa comment wọn mọ̀ bá kálí káàkiri nìyẹn. We are doing this to liberate our land, not because of what I'm due to have studio. I'm long overdue to have a studio. After this my video, I am going to say something about Yoruba nation. Màá dẹ̀ sọ̀rọ̀ àwọn ìtajọ́jọ́ fa ọ̀rọ̀ yẹn lábẹ́nu tó jẹ́ àwọn ọmọ gidi ṣe pé wọ́n ti wà online láti kọ́ wọn níṣẹ́ bí ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ lórí TV àti bí ẹ̀ ṣe ń ṣiṣẹ́ lórí online. Màá gbé fọ́tò rẹ̀ síbẹ̀ màá dẹ̀ ní kẹ́ béèrè lọ́wọ́ wọn àwọn flip TV let ask them. I'm not a baby in terms of this. Wàláì mo ń bẹ̀ wá ni ẹ ó ní sùúrù fún wa tí ó fi wá débi the last ìwé gbogbo lẹ́tà àbí táwọn ayélujára ti sọ pé kìí sọmọ àwọn gbogbo àwọn lẹ́tà àwọn méjì mẹ́ta mẹ́rin máa ń gbogbo ọ̀dà pátápátá pẹ̀lú ògo Ọlọ́run máa sẹ́ndì sí gbogbo ẹ̀yìn yẹn mo bá bẹ̀yìn ní orúkọ Ọlọ́run ọba ni tí ẹ bá ti ń rí ẹ bá mi gbìyànjú kẹ́ ẹ ká tí ẹ bá ti wá kà tán kẹ́ wá spread ẹ jáde kẹ́ wá bìrọ̀ alẹ́ ṣe professor tẹ́ ẹ bá tún rí ẹ tó bá wọn Professor Akintola ẹ fún kó kà á kó mú ìdájọ́ rẹ̀ wá lórí tó bá kà nígbà tó jẹ́ pé kò lè wá o ìwé tiwa tó wà lọ́wọ́ wa ní o afẹ́kẹ́ ká káwọn náà kan wá kọ ìwé tí wọ́n wá o kan fi defend ìwé táwọn tó fi pè wá lẹ́jọ́ á fi kún kẹ́ ẹ wo nǹkan tó pè wá lẹ́jọ́ sí kẹ́ ẹ rí
just because we want peace in the land. And wá wá lókè ẹ̀wọ̀n sáré pé bí ọba dàrú kó dàrú náà you are not saying nǹkan lórí mú àfikàn sọ di kínní ẹnu tẹ́ fi sọ ọ̀rọ̀ yẹn nípa Ògbómọ̀ṣọ́ kó wọ̀ nínú ìgbẹ́. It's an insult. And if I insult you this way, wallahi taala, I did not regret it. I didn't regret it saying ẹnu yẹn kó wọ̀ bú nínú ìgbẹ́. Ká mú ààfin wa ká lọ sọ di mọ́sálásí. Ibo lẹgbẹ́ tí gbogbo ti convert ilé ọba sí kìnìrí. No matter what it takes. Kódà kó ṣe pé lu ẹlẹ́sìn Islam ni wọ́n. Oh my God, oh my God, oh my God. In fact, ọ̀rọ̀ Yunusa ó la ọ̀pọ̀lọpọ̀ lójú tó yẹ kọ́ ká mọ̀ ìgbà sọ́pọ̀lọpọ̀ nínú yìí tẹ wà nílẹ̀ Yorùbá tẹ̀ ń pera yín láàfà ṣé ẹ̀ẹ̀fà nǹkan kan nínú kéwù ẹ̀ẹ̀fà nǹkan kan nínú mọ̀ ipò oníjàgẹ̀ ní time will tell olóògbé wa jẹ́rìí yín. Wassalamu alaikum.